ìròyìn kan tó dé etí ìgbọ́ wa nípa Talọlọ́hun eléyìí tí wọ́n fi sátìmọ́lé nílùú Ìlọrin àmọ́ tìgbẹ́jọ́ ń lọ lọ́wọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Peace-loving citizens of Nigeria gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ràn àlàáfíà nílùú Nàìjíríà yìí àwa ò ní bá wọn jà. Bá ṣe ń lọ ìwọ́n náà tún ti wà níwájú wọ́n ń dúró dè wá níwájú. Àwọn wo ló ń dúró dè yìí? Take the video. Take the video. Ẹgbẹ́ kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń jẹ́ ìṣàlàyé fún wa. Tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni ká ṣáná fúnra wa lápá. Àwọn náà lọ tí wọ́n ní wọ́n lẹ̀. Láti ìkànnì Yorùbá Gidi TV a ní ká fi tó yín létí bẹ́ẹ̀ ò bá tí ì gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé ẹjọ́. Ní agbègbè ilé ẹjọ́ Upper Area Court tí wọ́n ti parí ìgbẹ́jọ́ Olúwo tìlú Tèdè àti Tani Ọlọ́run, àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ń lọ lọ́wọ́lọ́wọ́, wọ́n sì sọ wípé àwọn kan lé òkúta mọ́ àwọn, wọn ò jẹ́ kán kọjá lẹ́yìn tí adájọ́ ti dájọ́ tán. Tó bá pẹ́ ìdákẹ́jì ní pé àwọn èèyàn ti wá ló ń ṣe báyìí, ó dá mi lójú gbàgbàgbà pé àwọn ọlọ́pàá máa ti ṣiṣẹ́. And justice must be clearly seen to be done in all situations. Justice is not a one-way traffic. Yes. Justice is for the complainant, justice is for the defendant, oh, yes. And justice is also for the entire public. Oh, yes. So the Nigerian police should uphold justice. Yes. Nigerian police should forestall violence. Yes. Because what they are doing, they are threatening us with grievous bodily harm. Yes. Oríṣiríṣi nǹkan náà sọ ń bẹ̀ yẹn, èèyàn kan ò ní kúre, èèyàn kan ò ní ṣe kíní kan, and we have taken video of it. Should be judicious. Yes. They should be up and doing. Yes. Not being sentimental. We are not okay. We are not satisfied with the decision today. It is allowed that we can take oral application. Are you saying you are not satisfied with the decision of the Of court? course, we will give the decision of the court. We are not. Wọ́n ti ń sá lọ. We are not. Ọlọ́kọ̀ wọn ò ní balẹ̀. Ṣé ló ṣe pé fún yàrá yàrá rẹ̀? Àwọn oníṣẹ̀ṣe láyé lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tán pọ̀ yanturu tí wọ́n sì ń wọ́ lọ. Wọ́n fi ẹ̀sùn kan àwọn kan wípé wọ́n ń lé òkúta mọ́ àwọn. Àwọn agbófinró ti wà ní ìkàlẹ̀ báyìí láti rí wípé ohun gbogbo ń lọ ní ìrọwọ́rọsẹ̀ kó má sì ṣe sí rògbòdìyàn. Àwọn bàbá wa màmá wa tó wà ní lẹ́gbẹ̀ẹ́ mi Barrister Ọdẹ́sànyà Barrister Kúnlé Ọdẹ́sànyà láti Èkó náà ti wá lórí kéèsì àwọn ìṣẹ̀ṣẹ̀ assembly ló rán àwọn wá ti wọn láti wá ran lọ́yà báǹkì lọ́wọ́ kó má jẹ́ àwọn nìkan ni wọ́n ṣe kéèsì. Èmi náà orúkọ tèmi Adédàmọ́lá Ọlálékan Ṣólésì. Àwọn Yorùbá lẹ́sìn ló rán èmi. Adẹ̀jọ pàdé èmi àti Barrister Kúnlé gan ti mọ́ra wa láti Èkó tẹ́lẹ̀, so ó jẹ́ kí iṣẹ́ yẹn kó tún ṣe é ṣe dáadáa. Kí ló ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lẹ́ni? Gẹ́gẹ́ bí a ti mọ̀, a gbé preliminary objection wá ìtakò wá sí ẹjọ́ ti Upper Area Court nílùú Ìlọrin. A sọ fún wọn wípé wọn lè mú ènìyàn wa Abdulaziz Adégbọlá pé kó wá jẹ́ ẹjọ́ kan náà níwájú ilé ẹjọ́ méjì, pé nítorí ìdí èyí kí wọ́n dá ẹjọ́ ti Upper Area Court nù ká lè tẹ̀síwájú ní ti Magistrate Court. Ní kán fílẹ̀ kó máa lọ lé pé kó má jẹ́jọ́ mọ́. Àwa ń sọ pé ẹjọ́ yẹn kó jẹ sójú kan nítorí ẹ̀sùn náà ó jọra wọn. Ṣùgbọ́n nígbà tí a wálé ní fún ruling fún ìdájọ́ ráńpẹ́
torí kò kí ń ṣe final judgement, it's just a ruling. Bàtà wa lè ní fún ruling lórí ẹ̀. Àwọn lọ́ọ̀yà tó gbé ẹjọ́ wá wọ́n sọ pé a lè fi ẹnu lásán gba bail, nígbà ká mú formal application ká kọ síwèé ká mú wá. Àwa dẹ̀ jẹ́ kí ilé ẹjọ́ mọ̀ wípé kódà àti ẹ̀ tí ń fi ẹnu lásán sọ lọ́gán ilé ẹjọ́ ti kọ́kọ́ gbà wá láàyè, a ti ń fi ẹnu béèrè béèlì ẹ̀, àti béèrè béèlì ẹ̀ àti jókòó. Barrister Alhaji kí lorúkọ wọn náà, Adégòkè, àwọn ni wọ́n represent olùgbẹ́jọ́ kejì tó ń jẹ́ olùgbé Babatunde. Àwọn náà tó wá pẹ̀sì ọmọlẹ́mí tàbí pàṣẹ. Àwọn náà ti lọ́yà Babatunde náà ti dìde, wọ́n ti bèrè fún béèlì Babatunde. Nínú òfin ẹ̀sùn tó fi kàn wọ́n, ẹ̀sùn tó wà délébù ni kò ń ṣe capital offence, wọ́n pààyàn, wọ́n ṣe ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé wọ́n alẹ́gẹ̀ ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé wọ́n máa pa wọ́n ni àbí tó máa fún wọn ní ẹ̀wọ̀n gbére. Ṣé understand? So àwọn wá ń sọ sí pé káwa lọ gbé formal application àká lọ kọ́ sí ìwé. Àwa dẹ̀ ń rí láìlé judgement court of appeal nínú kéèsì tí gbogbo wa mọ̀ dáadáa ní Káṣímáwo Abíọ́lá kan náà versus Federal Republic of Nigeria nígbà tó wà ní high court. Ẹnu lásán oral application ni wọ́n fi gba béèlì ẹ̀. Lọ high court ò gbà. Nígbà tó wá lọ sí court of appeal, court of appeal sọ pé wọ́n lè fi ẹnu lásán gba béèlì nínú ní high court. Ibi tá a dẹ̀ wá lè ní upper area court tá a wá lè ní kò ní agbára tó high court yẹn tí wọ́n ní a lè fi ẹnu lásán gbà. Ṣùgbọ́n lẹ́yìn gbogbo atótónu àwọn adájọ́ wọ́n sọ fún wa wípé àwọn ò lè yí ìpinnu àwọn dà, wípé kí ká lọ fáìlì formal bail application. Ó tilẹ̀ jẹ́ kó dùn wá, ó jẹ́ nǹkan tó yẹ pé tá a bá lọ sí ká lọ appeal ẹ̀, ó dá a lójú pé appeal court appellate court yẹn so to say, ó dá a lójú pé wọ́n máa yí nǹkan tó sọ léde dáa, ṣùgbọ́n èèyàn wá sì wà ń bẹ̀. So nǹkan tá a máa ṣe ni pé a ó fi ìdájọ́ ráńpẹ́ tèmi a filẹ̀ kó wà bẹ́ẹ̀, a máa filẹ̀ kó wà bó ṣe wà. A wá make sure pé a file bail application yẹn gẹ́gẹ́ bí ilé adájọ́ ti sọ. Àwa sọ pé a fẹ́ ọjọ́ mẹ́ta láti file bail application wa. Báwọn ẹni nítorí pé wọn ò fẹ́ kí èèyàn wa kó jáde, wọ́n ní ọjọ́ méje làwọn fẹ́, ṣùgbọ́n adájọ́ ò gbà. Wọ́n ní káwọn náà gba ọjọ́ mẹ́ta kí a lè tètè padà wá ṣe béèlì yẹn. So wọ́n wá ti wá sún ẹjọ́ yẹn síwájú sí next week Wednesday September 20 wọ́n wá sún ẹjọ́ yẹn sí. Àwa sì gbé ẹ jẹ́ ká fi yòókù sínú, a máa ṣe àádẹ́ sáàbọ̀n. In fact a ti pinnu pé ọjọ́ mẹ́ta tó fún wa gan-an ní lu ọjọ́ mẹ́ta yẹn, láàrin ọjọ́ kan a parí ẹ̀ àádẹ́ sáàbù wọn. Olódùmarè fún wa ṣe. Àfọ̀ òkúta gidi ló ń lọ nínú mọ́tò yẹn. Òun ni àwọn èèyàn ń pariwo tó ń ṣe ṣéwù sí bí ó ṣe kọjá, àwọn ọ̀dọ́ mùsùlùmí. Àwọn ọ̀dọ́ ló dúró ní òkú rírì yẹn. A ò mọ ìpinnu wọn, ṣùgbọ́n a rí pé àwọn agbófinró wọ́n ti wà lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe láti dáàbò bò wọ́n, láti rí wípé kò sí àkọlù kankan fún wọn. Láìsí bẹ́ẹ̀, àwọn ọ̀dọ́ ló dúró lókè rírì tí wọ́n fẹ́ ya bò wọ́n. Lóòtítọ́ a ò mọ ìpinnu wọn, àmọ́ bákan náà ò lè fi iná sórí òrùlé fún. Tó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ lẹ̀ ń wò yìí o ní ìlú Ìlọrin.
wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ìgbẹ́jọ́ Tani Ọlọ́run àti ilé ẹjọ́ lè ti sún ìgbẹ́jọ́ sí ogójì oṣù láti mọ̀ bóyá wọ́n ò fi Tani Ọlọ́run àti Olúwo fi ìlú tèdè ní bẹ́ẹ̀lì wípé kí wọ́n máa fi àtìlé wá sí ẹjọ́. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àlùfàǹsí là ń gbọ́ tí àwọn ènìyàn ń sọ sí àwọn oníṣẹ̀ṣe lórí bí agbẹjọ́rò wọn ṣe ń sọ ohun tó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ fún wọn. Not an abuse of court process. We, in our wisdom, applied that in spite of the objection of the prosecutor, the lawyers, the prosecution, ọkọ̀ àwọn agbófinró ló ń bọ̀ yẹ ọkọ̀ àwọn ọlọ́pàá ló ń kọjá yẹ àwọn náà sì ń ṣe gbogbo láti rí wípé àlàáfíà wà ní ìlú Ìlọrin àti ìpínlẹ̀. Orí ìkànnì BBC Yorùbá la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún wa? Orúkọ mi ni Balógun Àbá Ọ̀dọ̀ Sẹ́yìn láti ìlú Ìsẹ́yìn. Àti ìlú Ìsẹ́yìn lẹ ti wá lórí ẹjọ́ Tani Ọlọ́run. Kí ni ìhà tí ẹ kọ sí ìdájọ́ tí ilé ẹjọ́ gbé kalẹ̀ lónìí? Nǹkan tí a rí sí ni pé Elédùmarè ò ní dà wá láàmú. Ọmọ lọ́ọ̀yà yẹn kò yé wa bó ṣe ṣe tó, kò yé wa bó ṣe ń ṣe tó nítorí pé ẹ mọ̀ pé àwọn jẹ́ ká wọlé tí àwọn lọ́ọ̀yà wa nìkan náà lè wọlé. Ẹ̀tì nǹkan tí a kò understand ni pé kí àwọn èèyàn àti Elédùmarè kó ràn wá lọ́wọ́ ká rí Tani Ọlọ́run bail because nǹkan tójú wa ń rí ń bí ó pọ̀ kọjá bẹ́ẹ̀. Àwọn àrífín oríṣiríṣi bí kò máa jòkó fún wa kan kò jẹ́ ká lè bá wọn sọ̀rọ̀, kò jẹ́ ká lè bínú sí wọn. A ṣáà mú gbogbo nǹkan tó ń fi ń kàn wá à ń mú mọ́ra náà ni. Kí Elédùmarè kó ràn wá lọ́wọ́. Àwọn àgbààgbà náà nínú ìṣẹ̀ṣe lórílẹ̀‐èdè Yorùbá nílẹ̀ Yorùbá kán dìde ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí kí àwọn alákatakítí kán má ba ìlú yìí jẹ́ mọ́ wa ní orí. Kí Elédùmarè kó má dà wá láàmú. A ti ṣe wàhálà gan, èrò pọ̀ gan, so wọ́n dá many people padà lójú ọ̀nà ọ̀jẹ̀ kan wọlé sí débi tí a wà, so kí Elédùmarè ràn wá lọ́wọ́. Àwọn ìjọba tiwa náà kán ràn wá lọ́wọ́. À ń bẹ Ṣèyí Mákindé ọlọ́lá jùlọ kí gómìnà wa Ṣèyí Mákindé kán ràn wá lọ́wọ́. Ọ̀yọ́ nìyẹn ìpínlẹ̀ Kwara làwọn àwọn wáyé. Ní Ọ̀yọ́ a dẹ̀ ń bẹ gómìnà wọn náà níbí káwọn náà dìde kán ràn wá lọ́wọ́, kán bá wa fi èèyàn wa sílẹ̀ lágbára Elédùmarè. Elédùmarè ní da ògo wa láàmú. Gbogbo ojú tó ń wò wá àti etí tó ń gbọ́ wa, ẹ bá wa dìde, ẹ bá wa wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ yìí. Wàhálà yìí pọ̀ jù fún wa, so àwọn tó ní láyé àjọ àti gbogbo wa lágbára Elédùmarè á ní ṣíṣe lórí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀. Ẹ ṣé púpọ̀. Ọ̀rọ̀ láti gbóyè lẹ́nu ọ̀kan lára àwọn oníṣẹ̀ṣe tí wọ́n sì ṣàlàyé àwọn ohun tí ojú wọn rí ní ilé ẹjọ́ àti ojú ọ̀nà sí ilé ẹjọ́. Orí ìkànnì BBC Yorùbá la wà lọ́wọ́lọ́wọ́. A sì tún wà ní agbègbè Upper Area Court níbi tí wọ́n ti ń ṣe ìgbẹ́jọ́
Tani Ọlọ́run. Àwọn ènìyàn ni wọ́n pé sójú títì yìí, bẹ́ẹ̀ sì ni àwọn ọlọ́kadà gan wọ́n pa iṣẹ́ wọn tì, wọ́n sì dúró sójú kan, wọ́n ń wo ìran bó ṣe ń lọ. Ìlú Ìlọrin la wà lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tó ti ń ṣẹlẹ̀, níbi ìgbẹ́jọ́ Tani Ọlọ́run àti Olúwo tìlú Kédé. Àwọn àjọ agbófinró wọn dúró wámúwámú láti rí wípé kò sí àkọlù sí ẹnì kankan níbí báyìí. Ní báyìí a ò ní rí ju báyìí lọ, ṣùgbọ́n bí ó ṣe ń ṣẹlẹ̀ náà láti máa jẹ ayín sí. Mo kí ó wípé ẹ kú ìfarabalẹ̀ wa látàárọ̀. Ìkànnì BBC Yorùbá náà la wà. Mo sọ wípé ó dìgbà kan náà. Ẹ kú déédéé wòye ẹ̀yin olólùfẹ́ Yorùbá, BBC Yorùbá. Mo kí yín ní gbogbo ibi tẹ́ tí ń gbóhùn jákèjádò orílẹ̀-èdè ayé. Ilé-ẹjọ́ Upper Area Court la wà báyìí ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara State, níbi tí wọ́n ti ń ṣe ẹjọ́ Tani Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ àti Olúwo of Kédé. Ilé-ẹjọ́ la wà lọ́wọ́lọ́wọ́ báyìí, ilé-ẹjọ́ igi tàbí lọ́yà ní báyìí. Ẹ káàsán agbẹjọ́rò, a rí wípé adájọ́ ti dájọ́, ǹjẹ́ ẹ lè sọ fún wa ohun tí ó ṣẹlẹ̀ nínú ilé ẹjọ́ lónìí? Tẹ́ bá ṣèrántí pé látìgbà tí ẹjọ́ ti bẹ̀rẹ̀ ní Upper Area Court láti gbé ìgbésẹ̀ ká fi tako ilé ẹjọ́ yìí pé ilé ẹjọ́ yìí ò ní agbára láti tún pe Tani Ọlọ́run pé kó wá jẹ́jọ́ níwájú bí, nítorí pé ẹ̀sùn tó ń mú wá sí ilé ẹjọ́ yìí àti ẹ̀sùn tí ó wà ní the other magistrate court ìkankan náà ni, ẹ̀sùn kan náà ni. Torí náà nǹkan òfin dẹ̀ tako wípé kí èèyàn kan máa jẹ́jọ́ ní ọ̀nà méjì lórí ẹ̀sùn kan náà. Òfin tako, gbogbo òfin wa ló tako, ṣẹ́gẹ́ point ni. So ìyẹn la ṣe tako ilé ẹjọ́ níbí. Ṣùgbọ́n ilé ẹjọ́ ti wá rù lénìí, wọ́n ti ṣèdájọ́, wọn láwọn ní agbára nítorí pé kéèsì yìí ó yàtọ̀ sí kéèsì tó wà ní the other court. Nítorí pé ẹni tó pẹjọ́ níbí ó yàtọ̀ sí ẹni tó pẹjọ́ ní the other court. Ilé ẹjọ́ ti wá rù pa àwọn ní àwa tẹ̀síwájú àní òkè tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gba bail, ẹ fún wọn ní bail so that wọ́n á máa ti lé wá sí court láti wá jẹ́jọ́. Ilé ẹjọ́ wa ní òkè àwọn òdìkejì àwọn tó pẹjọ́ wọ́n takò, wọ́n ní ká lọ conformally àti sí pé ká lọ ṣe àkọsílẹ̀ ní tá à ń fẹ́ nípa béèlì Tani Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni lọ́yà kejì, lọ́yà bàbá Adémọ́lá tó wá láti Kédé, lọ́yà àwọn náà wọ́n fara mọ́ nǹkan tá a sọ. So ilé ẹjọ́ ti wá sún ilé ẹjọ́ sí 20th of September. Wọ́n ní ká lọ wá formally, ìyẹn ni pé ká lọ kọ gbogbo nǹkan tá a bá fẹ́ kó wà ní kíkọ sílẹ̀, kó má ṣe pé ẹnu la máa fi sọ. Ṣó ti yẹn nǹkan tó ṣẹlẹ̀ ní kóòtù yẹn kò jù bẹ́ẹ̀ lọ. Kí lorúkọ yín sir? Barrister Adémọ́lá Banks lórúkọ mi. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé. Ọ̀rọ̀ láti gbọ́ yẹn láti agbẹjọ́rò Barrister Adémọ́lá Banks, eléyìí tí ó jẹ́ agbẹjọ́rò fún Òkútagidi. Ní báyìí
a fẹ́ bá agbẹjọ́rò fún ẹni tó jẹ́ agbẹjọ́rò fún Tani Ọlọ́run, a fẹ́ bá agbẹjọ́rò Òkútagídí sọ̀rọ̀ báyìí. Àwọn sọ pé kóòtù ọgbà wà láyé ẹgbẹ́ méjì wáyé nígbà tí àwọn ọ̀gbẹ́ sọ pé kò ní sáré ajé ńlọgbẹ́ wá spẹ́sìmá wà. Èmi ni mo sọ pé mo fáìlì dábìtì pé kò ní sá ní kóòtù. Káwọn wá sọ pé yóò sá ká sì sọ rísìn tí ó fi sá ní kóòtù ọwọ́ á wò bóyá ó yẹ káwọn fún wọn ní bẹ́ẹ̀lì àbí káwọn mọ̀ fún wọn ní bẹ́ẹ̀lì. So at the end of the day kóòtù làwọn agree pẹ̀lú wa pé ó yẹ ká wá fọmálì ní wọ́n tó wá lulẹ̀ tó òyìn òun ló fa dídá padà tí wọ́n ń dá wọn padà lọ sí òkè ìbúra títí dijọ́ mẹ́wàá ní kóòtù ní ká máa padà wọ́n tó wọ́n tún lu ijọ́ mẹ́wàá mi lókè ìbúra. Now, before ká tó lọ́dọ̀ bàbá Sàkámẹ́, èyí tí mo fẹ́ béèrè sá ni pé tó bá dijọ́ mẹ́wàá tí kóòtù ti pàṣẹ sí kékeré wọn padà wáyé kí ni tí a rò pé yóò ṣẹlẹ̀ níjọ́ mẹ́wàá nù. Àwa expect pé kí wọ́n ti fáìlì ẹ kú ìfarabalẹ̀ yẹn lólùfẹ́ BBC Yorùbá jákèjádò àgbáláyé. Ìlú Ìlọrin la wà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti ṣẹjọ́ Tani Ọlọ́run àti Olúwo ti ìlú Tèdè. Ní báyìí a ti bá agbẹjọ́rò Tani Ọlọ́run àti Olúwo ti ìlú Tèdè sọ̀rọ̀. À ń dúró láti bá agbẹjọ́rò tí ó ń dúró fún àfà Òkútagídí sọ̀rọ̀ báyìí. Ẹ tẹ́tí lè bùkẹ́ sí máa bá wa kálọ. àmọ́ àwa retí àwọn ọ̀rẹ́ ẹgbẹ́ ọkọ̀ fáìlì tó bá fáìlì tó bá sáàbù wa àwọn ṣẹ̀ṣẹ̀ wá fáìlì ti wà kí kò tó kọ̀ fún láti kọ́ ní pé Bí ilé ẹjọ́ ṣe rí nù lórí ìgbẹ́jọ́ náà, ilé ẹjọ́ kún fọ́fọ́ bí ó ṣe máa ń rí ní gbogbo ìgbà. Àwọn BBC Yorùbá àwọn ni wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ ká tó padà sí. Nígbà táwa ti béèrè lọ́wọ́ wọn tẹ́lẹ̀ BBC ti wá dé báyìí àwọn náà láwọn ní béèrè ọmọ àfọwọ́ láwọn tí mídíà ló ń béèrè tẹ́lẹ̀ àti Sàkámọ́ online àwọn ni wọ́n béèrè tẹ́lẹ̀ BBC ni wá ní báyìí. ẹ ṣeun gan. Ǹjẹ́ a lè mọ orúkọ yín? Orúkọ mi lẹ́kùnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ mí sí US Imam. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ lè sọ fún wọn tó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lónìí? Ruling application jẹ́ ẹjọ́ lórí pé kóòtù ní jurisdiction kóòtù lágbára àti gbọ́ kéèsì yìí àbí kò lágbára a ti ṣe àròyé yẹn ní ìjẹ́jọ́ kí kóòtù wá tó àjọ ṣe ni pé kò ní làwọn sọ èròǹgbà àti tàwọn lórí rẹ̀ pé sáwọn lágbára láti gbọ́ àbáwọn ò lágbára. So nínú àbájáde wọn tá à ń pè ní ruling tí wọ́n kà lónìí inú tí wá dùn àwọn táwa ní jurisdiction pé kóòtù yìí kò ní kóòtù tí wọ́n ń pè ní kangaroo torí pé ruling tí wọ́n kọ high court judge state mi ò lè kọ. Àwọn lọ́ọ̀yà àwọn náà sì gbà bẹ́ẹ̀. Lọ́ọ̀yà àwọn gan sì gbà bẹ́ẹ̀. Gbẹdúlè táwọn eléyìí kọ high court judge ní state mi kò lè kọ tí lọ́ọ̀yà àwọn sì gbà bẹ́ẹ̀. Kí ni wọ́n ń ṣe ń bí yìí? Kí ni wọ́n ń ṣe ń bí ó kù ní kí ni wọ́n ń ṣe níbí. Àwọn eléyìí ń ṣiṣẹ́ wọ́n sì mọ lọ́ọ̀ yìí mo sọ níjẹ̀jọ́ pé lọ́ọ̀ yìí yé wọn ọjọ́ kọ́kàn wọ́n balẹ̀ pé justice shall prevail. Now nígbà tí kóòtù ka àbájáde rẹ̀ tán issue pé kí wọ́n àárẹ̀ ní wọn kí wọ́n ka ẹ̀sùn tí a gbé wọn wá sí wọn kí wọ́n kà sí wọn létí kí wọ́n sì react sí ó ṣẹlẹ̀ wọ́n sì ti kà sí wọn létí tó lẹ́yìn ìgbà yẹn ní issue bẹ́ẹ̀lì wa ṣẹlẹ̀ àwọn lawyers wọ́n apply fún bẹ́ẹ̀lì wọn àwa takò kí n sọ wípé a mú a counter application wá wípé kí wọ́n wá formally èyí tí wọ́n fáìlì affidavit láti support àwọn grants wọn tá a sì fáìlì counter if need be pé kí kóòtù ọmọ fún wọn ní bail àtúnfà yẹn àfà lọ àfà bọ̀ kóòtù lóun wá agree pẹ̀lú wa pé kí ká wá formally ní ẹnu tó ṣẹlẹ̀ nìyẹn kóòtù ti wá adjourn sí 20th tí ṣe Wednesday next week ká fi padà wá. Kí ni òun tẹ́lẹ̀ rò pé lè ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí? Lẹ́yìn kí wọ́n fáìlì application wọn ká fáìlì counter wa tọ̀ ṣé wọn kóòtù ló wá kù sí. Ìjọba bá fáìlì ni ó determine táwa ló ṣe. Ẹ̀yin ò tí ì lè mọ tẹ́sí láyé. Ìjọba gbé wa kò ní bàjẹ́ ọ̀làwẹ̀ àbúta déètì ìṣòwò àìsàn. Ẹ̀yin èèyàn mi tí àwọn mi ni ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ Yorùbá tó solid mo fẹ́ àsìkò sọ pé ẹ máa wo
ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ibo ní pọ̀nkan dé dúró. farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni o ó yá subscribe like ẹ ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀ máa wò ìṣó. kékeré ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi ọ máa lọ ibi tó bá dá lèmi rè ibi tó bá dá lèmi. mò ń fa àkókò ìsọ fún wa pé ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi Yorùbá TV Yorùbá Gidi ibi tá a lè wò tá a lè máa ṣà tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn ẹ ṣé o.